kí gan ni ohun tó fàjà láàrin èmi àti Alhaji Barrister? Èyí ló jáde láti ẹnu gbajúgbajà olórin Fuji Alhaji Wasiu Ayinde. Gbogbo rẹ̀ náà la ó mọ̀ síbẹ̀ tá ó mọ̀ já yín sí, tá ó mọ̀ fi tó yín létí lórí ìkànnì amóhùnmáwòrán DIGINAIJA TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé aláǹfààní àti mìíràn já yín sí àti mọ̀ gbé yín débẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire. Agboolé Fuji náà ni mo wà báyìí níbi tí Alhaji Wasiu Ayinde ti tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ lórí ohun tó ṣe bẹ́ẹ̀ tó fa ìjà láàrin àwọn àti Alhaji Barrister níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé pẹ̀lú akọrin kan tó ní iléeṣẹ́ Àgbàlẹ̀tù TV. Ẹ wo eléyà ṣe bẹ́ẹ̀ aṣọ́kìn ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Kí ló fa ìjà ní Alhaji Barrister gangan tí mo lè rò pé mi máa fi bínú? Mi ì dẹ́ fi bínú, mo kàn accept in good faith ni. Wọ́n ṣọlá lórí mi nìyẹn, kò sí nǹkan tí mi ṣe sí. Òun ni pé pẹ̀lú gbogbo bí ṣe tẹ̀lé Alhaji Barrister tó dẹ̀ yẹ pé gbogbo ìjà yẹn gbà yẹn tí Alhaji Barrister bá ń gbé gbá báyìí máa gbé tẹ̀lé wọn, tí wọ́n gbé gbá báyìí máa gbé tẹ̀lé wọn, wọ́n gbé gbá báyìí máa gbé tẹ̀lé wọn. Nígbà táwọn èèyàn ẹni bí ẹni èèyàn bí èèyàn tí wọ́n wá fẹ́ sẹ́tù ìjà Alhaji Barrister àti Alhaji Kollington, èmi rò pé yẹ kó ga mi kó mú mi dání pé tẹ̀lé mi ká lọ mẹ́. Tó bá ṣètò fún pé ẹ wá ọmọ mi kan wà tó ń bẹ́ mi tó ń bá mi bọ́ síbi bọ́ sọ̀hún ó yà dọ̀bálẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe rò pé yẹ kí nǹkan yẹn rí ńgbà yẹn nìyẹn. Ọ̀gá mi ò ṣe bẹ́ẹ̀, mi ò bínú kò ṣe náà nìyẹn kò ṣe. Ó lè má wàá sọkùn ẹ̀ ó lè má rí lò bẹ́ẹ̀. Ṣé time gbàtẹ́ the king of Fuji lẹ́ ń sọ yàrá or after, much after? Before the king of Fuji nígbà ìjà Alhaji Barrister pẹ̀lú Alhaji Kollington. Okay. So immediately táwọn Alhaji Barrister ò ti ṣe yẹn ó jẹ́ kí mi pull back pé now èmi lè mi gbójú bí. I am telling you kì í ṣe style mi láti bá èèyàn kan jà kéèyàn kan gbèjà mi kó máa bá mi bú onítọ̀hún, but èmi fi pé ń gbà yẹn nítorí ẹ̀kọ́ ga mi ṣe nìyẹn. Reason tí ò ṣe kò sọ fún mi o, but mi ò ní láti mọ̀ ọ́ ó lọ́lá lórí mi ó rí lò. You can't question your boss. Ẹ ṣe láti ṣe báyìí mo lè máa nọ́ọ̀sì ẹ̀ ń kún ara mi tó bá ní shut up náà ni. So èmi ni mo rò pé ńgbà yẹn ní tí ò bá dáa jù nìkan ni ó yá Wàsíù dọ̀bálẹ̀ ó yá dẹ́sẹ̀ bàbá ẹ̀ mú tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ yẹn báwo mo ṣe dẹ́ṣẹ̀ yẹn mi ò lè máa ta òun Alhaji Kollington on my own, kì í ṣe ń tẹgbẹ́ kì í dẹ́ ṣe ń tọgbà, but nítorí pé mo gbà fún èèyàn kan mo wá ń take side on ẹni tí mo gbà fún yẹn. Okay, a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá èèyàn máa ń kọrin kan fáṣíwájú tí máa ń sọ fáṣíwájú pé Àkànbí ọ̀tá ẹ̀ ọ̀tá wa ọ̀rẹ́ ẹ̀ lọ̀rẹ́ àwa, èèyàn tó bá ti ń bá ẹ̀ jà àwa ló ń bá wí, àwa ni sójà ẹ̀ Àkànbí aṣíwájú. That means mo ti assume enemy aṣíwájú as my enemy. Àwọn tó bá ti ń bá ẹ̀ jà àwa ló ń bá wí. It is a wrong notion though, but tí o bá nífẹ̀ẹ́ èèyàn you can go all extent láti ṣàwọn kankan. Nígbà tó yá àwọn èèyàn ń pè mí lákìyèsí pé Wàsíù wá, so that means gbogbo ẹni tó bá ti bá aṣáájú jà tó ò tiẹ̀ mọ nǹkan tó fa ìjà wọn. Ẹ ti inherit wọn bí. O ti inherit wọn gẹ́gẹ́ bí ọ̀tá yẹn pé for how long do you continue that? Mo drop ẹ. So the same thing for Alhaji Barrister pé lesson tí mo learn ni pé nígbà tó parí ìjà wọn yẹn tó ò ti pè mí lọ síbẹ̀ mo kàn pull back ni. Okay. Àwọn náà dẹ̀ notice. They notice that I pull back because many ìjà tó jà lẹ́yìn ìgbà yẹn ní ìdásímọ́. Mo ti learn lesson pé okay káàtì ẹni pé tàkọ́kọ́ ọmọdé ló ń ṣe mí mo ti dá sí. Nígbà tó lẹ̀ ti lè fi hàn mí in a clear time tó ti mú mi dání lẹ̀ mo ti wò pé Wàsíù tọ́rọ̀ bá kan èèyàn méjì má dá sí mọ́. Ṣé wàá lọ bá wọn nígbà king of Fuji pé wọ́n fẹ́ fi yín jọba láti pé kí wọ́n lè fún yín blessing? Yeah, of course mo lọ bá wọn sọ fún. I told him and he was so happy. I told him the reason why they said it might say something to me, it might meant something else, but I went to him. I told him torí pé ńgbà tí mo ṣe king of Fuji tí mo jẹ king of Fuji mo kọ síbẹ̀ Agbájé lọ́lá bàrí wọn dà Àyìndé adé bàbá ọba
Kọ́láwọlé mi Kollington Ayinde bàbá mo dẹ̀ sọ síbẹ̀ pé congratulations my daddy for Barrister pé congratulations, the honour is for you, because immediately I went to him. I went to him with the cap to bow before him, and we took picture, and it was the picture I used in the album. Fìlà Onídẹ̀bà, King of Fuji, ni fìlà tán fún mi, and he took picture with me. I went to him. tó lágboolé fújì ó dá ọ̀rọ̀ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lẹ́sìn gbọ́ láti ẹnu bàbá Wasiu Ayinde oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ náà àdúpẹ́ tó rà ní mọ́ rí jù báyìí lọ fún tòní orí ìkànnì DIGINAIJA TV náà lẹ́wà ìkànnì tó ṣe bẹ́ẹ̀ tó yà lára ọ̀tọ̀ àdúpẹ́ fún yóò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin olólùfẹ́ DIGINAIJA TV jákè jádò tọ́lọ́wọ́n bá mi tó ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó tún mọ bá yín pàdé lọ́jọ́ míì nígbà míì lórí ìkànnì kan náà à ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.